Ìfẹ́ mi, jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run. Tí mo bá lọ tán, má fi ẹkún ṣera ẹ léṣe sínú ilé o. Kí n kàn sáré attend the business meeting l'Abuja ni. And unfailingly láàárọ̀ Monday, èmi ló máa jírí. Mi ò ní pẹ́ dé. Alright there. Mo promise ẹ mo máa wà okay. Tó bá ti débẹ̀ kó pè mí. Of course I will. Love you dear. Love you too. Ọ̀gá, ó dàbọ̀. Ẹ bá ra nǹkan bọ̀ o. Ejide. Jọ̀ọ́ mo nídìí omi gbóná, but kó má gbóná jù. Ó dáa madam. Àmọ́ madam, ó fẹ́ sọ nǹkan kan fún yín. Kí nìyẹn? Ẹ dá mi jọ̀ọ́, mo fọlọ́run bá bẹ̀ yín tí n bá sọ fún yín. Ṣé ẹ ní fi ṣe ìbínú rárá? Ó yá sọ náà. Ìwọ náà ti dàbúrò mi nìyẹn. Why tí mo ṣe máa bínú sí ẹ? Okay ma, ẹ ṣé gidi gan ni ma. Ó ní àlá kan tí mo lá mà. Ẹ̀yin gangan mo dẹ̀ lálá yẹn sí. Kí lo rí? Lójú àlá yẹn, ó rí yín pẹ̀lú ọmọ ìkókó lọ́wọ́. Ẹ gbé ọmọ náà dání. Bẹ́ẹ̀ ṣe gbé ọmọ náà dání, ọmọ yẹn wá ń ké lójú àlá yẹn, ó ń ké gidi gan. Bọ́mọ náà ṣe wá ń ké, kàkà kó mi máa jáde lójú ọmọ náà. Ejide sọ̀rọ̀ náà. Ẹ̀jẹ̀ ló ń jáde lójú ẹ̀. Ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Ẹ̀jẹ̀ lójú ọmọ kókó. Ṣó ti tán? Bẹ́ẹ̀ ni madam. Ó ṣé gan Ejide. Màá wá nǹkan ṣe sí i. Ó lè máa lọ. Okay ma. Ẹ̀jẹ̀ lójú ọmọ mi. Àbí ọmọ mi ṣì wà láyé ni? Ó mà ti tọ́dún 9. Mo ti wà lọ́nà airport báyìí. Ọmọ mi ńkọ́? Ó wà nù yàrá ẹ̀. Ṣó fẹ́ bá sọ̀rọ̀ ni? Ó yá bá mi gbé fóònù fún un. Jẹ́ kí n bá ọmọ mi sọ̀rọ̀. Alright, hold on. Koyum! Àwọn ọmọdé ṣá. Ó ti ń bọ̀. Adé fẹ́ bá ẹ sọ̀rọ̀. How are you my boy? I'm fine, sir. Daddy, when are you coming? Don't worry. I'm on my way already. You will see your daddy very soon. Okay, Daddy. Oh yeah, give the phone to your mommy. So dear, I'll talk to you later, eh? When I get to the airport. Alright, dear. Kí ló máa jẹ́ kí n bẹ prepare sílẹ̀? Mo ti gbọ́ dear. Alright, take care. Tó bá jẹ́ pé ṣe ni mo ṣe ń dúró de Ìdáyà kó lóyún. Bọ́rọ̀ mi ò bá ṣe dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní parí o. Ṣèbọ́lọ́run tó máa yọ mí ló ní kí n tètè wọ́gbọ́n dá, kí n fẹsẹ̀ kí n ná sàbújá. Now, mo ti ní ọmọkùnrin tó ti pé ọdún 6. Bí mo dẹ̀ tún ṣe ń sọ̀rọ̀ yìí, Ṣèkínà wà nínú oṣù 5. Láìpẹ́ láì jìnnà, ọmọ mi á di 2 l'Àbújá, níbi tí Ìdáyà ti ń bẹ nínú ilé, tó ń jẹ tó ń mu, tó ń fi ojoojúmọ́ sunkún bí egbére nínú ilé. Ọlọ́run ló mọ ohun tó ṣe fọ́lọ́run tó kọ̀ tí ò fún lọ́mọ. Because tó bá jẹ́ mi làgàn ni, mi ṣáà ní bímọ síta. Kò sí iye owó tí mi ò tí ì ná lé lórí tán, lórí kó lè bàa lóyún náà ni. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí, àáfàá mi ní mi ò gbọ́dọ̀ lé lọ. Wọ́n ní kí n máa dùnnú. Wọ́n ní mi ò gbọ́dọ̀ bá lọ́kàn jẹ́, kí business mi má bàa lọlẹ̀. Àbí tí ì bá ṣe bẹ́ẹ̀ ni, màá ti lé wèrè dànù. Màá ti pé Ṣèkínà tó mọ́ mi kó máa bọ̀ nílé. Ọlọ́run tẹ bá mi ṣe. Ìyá méjì ò gbọ́dọ̀ jókòó gbẹ́. Kò lóyún, kò tún wá ní lájẹ́ lára. Ìyẹn ò dáa. Lóòótọ́ mo lówó lọ́wọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ká má parọ́. Láti ìgbà tèmi àti ẹ ti fẹ́ra, business upon business, contract upon contract ni. Ó lágbára. Ìyẹn náà dáa. Kó máa jẹun sí mi lọ́rùn. Ibi tó bá lè jẹun dé ni. Kówó ṣáà ti máa wọlé.
Though ìgbà tá a débẹ̀ tí mo rí bàbá yẹn ò jọ àwọn onírọ́. Ó look so real. Ó dàbí pé ara àwọn babaláwo tó máa ń sòótọ́ yẹn ni bàbá yẹn. But ìṣòro kan ṣoṣo tá a wá ní báyìí ni pé báwo la ṣe fẹ́ rí ẹni tó da ẹ̀jẹ̀ lé Àdùnní lórí? Báwo la ṣe fẹ́ rí? Mo dẹ̀ ní suggestion kan o. Irú suggestion wo? Since tó sọ pé option méjì ni bàbá fún yín. So mo rò wípé bóyá ká mú second option yẹn. What? Sọ̀rọ̀ mi ò yé ẹni. Mo ní mi ò fara mọ́ option yẹn. Why now? Bàbá yẹn ní àwọn máa pe ẹlẹ́dàá woman yẹn láti rán níṣẹ́. But after everything, nǹkan burúkú kan máa ṣẹlẹ̀ sí woman yẹn. So tell me, báwo ló ṣe rò pé irú option yẹn òun ló wá dá? Irú option yẹn ló dá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. So now, a máa lo woman yẹn ní tipátipá láti fi save ọmọ ẹ̀. Àbí? Good. Then, woman yẹn máa face any consequences tó bá jáde ńbẹ̀. Then, ara Àdùnní á yá. Àwa mú Àdùnní padà sílé, a máa gbé pẹ̀lú wa. Àbí? A dẹ̀ máa jókòó. A máa dákẹ́ múrẹ́ bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀ sí woman yẹn. Àbànà. Ẹlẹ́ran ara ni gbogbo wa. Okay, look at that woman. Wá wo àwọn nǹkan tó ń fúnra rẹ̀ tó ti ń face látìgbà tó ti ju ọmọ yẹn sínú igbó. Bọ̀ àwa kọ́ la ní kó lọ ju ọmọ sínú igbó náà. Ṣebú náà ló dá gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí sílẹ̀. Because tí ò bá lọ ju ọmọ yẹn sínú igbó ni gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. Rọ́mọkẹ́, tí woman yẹn ò bá ju ọmọ yẹn sínú igbó, jọ̀ọ́ sọ fún mi, ọmọ ta ni màámi á lọ gbé wá fún wọ? O lè sọ̀rọ̀ mọ́, àbí? Àbà, jẹ́ ká fi ara wa sí ipò tí woman yẹn máa wà nísìn. Kó tó lè mú obìnrin ṣerú nǹkan tó ṣe yẹn, tó máa mú obìnrin ju ọmọ tó bí, tó làdí ẹ̀ tó bí, kó lọ jù sínú igbó. But tá bá tún ní káwọ́ nídàkejì, kò sírú nǹkan tí ìbá máa ṣẹlẹ̀ sí ọmọbìnrin yẹn nígbà yẹn tó láti mú lọ ju ọmọ sínú igbó. So, kí má parọ́ fún ẹ, Rọ́mọkẹ́. Option number 2 yẹn, mi ò fara mọ́. Àkókò mọ nǹkan tá a ṣe fọ́lọ́run gan tó fi ń fìyà jẹ wá tó báyìí. Ìgbéyàwó ọdún 10 sí odidi ọdún 11. Kí Ọlọ́run má lè wò sùnsùn, kó má lè fi ọmọ ẹyọ kan péré, kó má lè fi ta wá lọ́rẹ. Bọ́lọ́run bá tiẹ̀ wá kọ̀ tí ò fún wa lọ́mọ, ṣe bó tiẹ̀ máa fi wá lọ́rùn lẹ̀, àá lè enjoy ilé tá a gbé láti inú igbó. Ṣé ẹ gbàgbé Àbáyọ̀mí tẹ́ ẹ lẹ́pè? Nọ́mbà rẹ̀ náà mò ń pè. Ó ní ọ̀rọ̀ tí ń báwọ̀ náà sọ. Bí n bá ti bá Àbáyọ̀mí sọ̀rọ̀ tán, bọ́ọ̀ bá wá ní nǹkan pàtàkì kankan tó ń ṣe nínú ilé, bóyá kó jókòó kí n fi ṣe tán. Ó dáa. Hello daddy, ẹ kúrò lẹ́sà. Àbáyọ̀mí, ìyá rẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Gbogbo ń tẹ́ bá bọ̀ látọ̀dọ̀ Ifálérè. Mo sì fẹ́ kó fọkàn rẹ balẹ̀. Kò sí nǹkan kan tí ó ṣàdùnní. Àdùnní ò ní kú. Lágbára Ọlọ́run, Àdùnní ò ní kú. Gbogbo ohun tó bá gbà ńlá fi fún. Sọ̀rọ̀ mi yé ọ. Bẹ́ẹ̀ ni daddy. Wá gbọ́n tí mo fẹ́ sọ fún ọ báyìí. Inú mi ó dùn kí ìwà àtìyàwó rẹ̀ ọjọ́ ṣèpàdé láàrin ẹ̀yin méjèèjì. Kẹjọ wá mú ọjọ́, mo fẹ́ kó sọ fún ìyàwó rẹ̀, sọ pé mo ní kó wá rí mi. Bí bá sì ti ń bọ̀, àtòun àtàdùnní ní kánjọ máa bọ̀. Ọgbọ́n ò ní tán láyé, ká wá lọ sọ́run. Ayé lọ́gbọ́n wà, gbogbo ẹ̀ pátá ni ó níyànjú. Okay daddy, màá sọ fún kó wá pẹ̀lú Àdùnní. Ẹ ṣé gan ni sà. O ṣeun, ọ̀kàrẹ̀. Ìmọ̀ retí ìyàwó rẹ o. Èyí ti yanjú báwọn. Ẹ tún wá ní bí bá ń bọ̀ kó má Dùnní dání. Ẹ tún wá ní bí bá ń bọ̀ kó má Dùnní dání. Ẹ dákun, ṣé ẹ ti rọ́nà mi tẹ́ fi bá wọn yanjú ọ̀rọ̀ wọn ni? Ìyá Àbáyọ̀mí, fara rẹ balẹ̀ kó gbọ́ mi. Sórí fún ọjọ́ tó ti pẹ́,
mo ṣàkíyèsí wípé ó láwọn nǹkan kan, àwọn ìgbésẹ̀ kan tó yẹ ká ti gbé. Ṣùgbọ́n nígbà tí Àbáyọ̀mí àti ìyàwó rẹ̀ kọ̀ tí wọn ò wálé torí wọ́n ti rí nǹkan he tí wọ́n sì mú dání. Tí wọ́n rí he tí sì ń wúlò fún wọn, tí ń dùn wọ́n nú. Ṣùgbọ́n wọ́n gbàgbé wípé ọwọ́ èèyàn kan ní tán rí he ló ti sọnù. Bí àwọn nǹkan wo? Bóyá kí n sọ pé a gbàgbé láti ṣe ìwádìí tó tọ́ àti tó yẹ lórí ọ̀rọ̀ Rọ́mọkẹ́ bí ó ṣe lóyún látọdún yìí. Kí tún ni ó jẹ́? Bí bá sọ àwọn rádaràda tí wọ́n ó ti rìn kó tó di pọ́n wá lọ́kọ. Ọlọ́run ló kú mọ iye oyún tí wọ́n ó ti jòun. Kọ́lọ́run ṣàánú wa lọ́wọ́ àwọn ọmọ òde ìsìn. Má jà sọ̀rọ̀ báwọn. Àwa kọ́ lọ lọ́hùn. Ṣùgbọ́n ńgbọ̀ bá dé, bọ́ bá dénú lé, ó láwọn nǹkan kan, àwọn ìgbésẹ̀ kan tí mo fẹ́ gbé. A sì sọ̀rọ̀ lórí rẹ̀. Ṣebí wọ́n ni mò ń bá sọ̀rọ̀? Mò ń gbọ́. Mo ní dáàdì mi ní kó wá rà wọ́n. Tó bá dẹ̀ mọ̀ kó má dùn ní dání. Fún kí ni? Mi ò rò pé irú ìbéèrè tó yẹ kó máa béèrè lọ́wọ́ mi sí nìyẹn. Nǹkan tí mo expect kó sọ ni pé when, ìgbà wo ló fẹ́ lọ? O gbọ́ nǹkan tí mo sọ náà. Mo ní fún kí ni? Dáàdì mi ní kó wá rí àwọn. And the best word, ọ̀rọ̀ tó lè jáde látẹnu ẹ̀, òun ni kó sọ pé what for, as in kí ni dáàdì mi fẹ́ rí ìbò fún. Yes now. Àbí after all ṣẹ̀ṣẹ̀ dé láti bẹ̀ ni. So why tán ní kí n wá dárí àwọn pẹ̀lú Àdùnní? Ta ló mọ̀ bóyá wọ́n tún fẹ́ máa bú mi nísìnyí nítorí pé mi ò lóyún fún ẹ. Mi ò rò pé nǹkan tán fẹ́ rí ẹ fún nìyẹn. Mo nígbàgbọ́ pé wọ́n fẹ́ ẹ̀pọ̀ wa ni. Wọ́n fẹ́ ẹ̀pọ̀ wa lórí ọ̀rọ̀ Àdùnní ni. Bọ̀ ṣé wọn ò bá ẹ sọ ni? Why tó ṣe wá jẹ́ mi? Mo mọ dáàdì mi dáadáa. Ó ní nǹkan tán rí tán fi ní kí wọ̀ wá. Tán ní kémi wá. At least mo ṣàṣẹ kúrò ń bẹ̀ ni. So I know him very well. He must have a good reason for that. So I need ẹjọ́ púpọ̀. Just go and see him. Lọ́kọ́ lọ rí wọn. Ìgbà wo? Tó bá dàárọ̀ ọ̀la, ìwọ àtàdùnní kẹ́ lọ rí wọn. Ejide. Madam. Àlá tó sọ fún mi láàárọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni mà. Àtìgbà tó ti sọ fún mi, àlá yẹn ni mò ń rò ó. Ó dẹ̀ ń dẹ́rù bà mí gan. Madam. Mi ò sọ fún yín kẹ́ lè máa torí ẹ̀ ronú mà. Mo kàn rò pé nítorí pé ẹ̀yin ni mo lálàá yẹn sí tí mi bá sọ fún yín kò dáa ni. Mo mọ̀, ṣùgbọ́n Ejide. Madam. Àlá tó lá yẹn, ó ń tọ́ka sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n mi ò tí bẹ́nikẹ́ni sọ́rí. Okay ma. Tẹ́ ẹ bá mind, ṣé nǹkan tẹ́ lè sọ fún yàn ni? Bóyá èmi náà ní ọ̀nà kan tàbí kejì tí mo ti lè ràn yín lọ́wọ́ ń pa ẹ̀. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, mi ò tí bẹ́nikẹ́ni sọ. But tí n bá sọ fún ẹ, o gbọ́dọ̀ gbé ẹnu ẹ dákẹ́, o gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni. Àti wípé tí mo bá sọ fún ẹ, ṣó ní anywhere tó lè mú mi lọ. Mo fẹ́ ṣèwádìí kan lórí àlá yẹn. Bẹ́ẹ̀ ni madam, mo mọ pásítọ̀ kan. Bọ̀yìn náà mọ̀ ọ̀gá pé wọn láì kéèyàn máa tójú bọlé kiri. Mi ì mọ̀ bóyá tí wọ́n bá gbọ́ kó má lọ máa bínú sí mi ni mà. Má wọrí nípa tọkọ mi. Ó ti lọ sí Àbújá fún business meeting. Ó di Monday kó tó padà dé. Mo fẹ́ kó mú mi lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn. Okay madam, kò sí wàhálà. Ìyàwó la lè lọ. Ṣá lè lọ nírọ̀lẹ́ yìí? Àbí bóyá ká lọ láàárọ̀ la mà. Ọ̀la ti pẹ́ jù náà, ṣá lè lọ ńsìn ni? Ọ̀la náà ò pẹ́ mọ́, ẹ jẹ́ ká lọ láàárọ̀ la. Okay, tó bá dọ̀la màá sọ fún ẹ ká tó máa lọ. Ó lè máa lọ. Okay ma. Ìyẹn 20 ọdún. Ọlọ́run, má mà jẹ́ ó jó mi lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá leléyìí o. Ọlọ́run má jẹ́ kó jẹ́ nǹkan tí mò ń rò o. Torí mo rí pé látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀, mi ò ṣèṣì lóyún àárọ̀ dálẹ́ rí. Látàárọ̀ tí mo ti ń expect ẹ̀. Má bínú. Actually, mo ti wọ Àbújá láti bí aago 12. But you know, as a businessman, mo sáré attend the seminar kan ní kí n tó máa bọ̀. Ta ló fún ẹ permission kó attend seminar? Okay madam, ẹ má bínú.
Má ṣe bẹ́ẹ̀ ń gbà mí mọ́. We have missed you a lot. Èmi gan ti miss yín. Báwo ni ìyàwó ẹ̀ ń kọ́? Ó wà ń bẹ̀ o. Ó wà ń bẹ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn ẹ̀ lójoojúmọ́. In fact, mi ò tiẹ̀ lè sọ pé ọjọ́ báyìí ni mo rí ìdùnnú last nínú ilé yẹn. Tí n bá ń lọ ibi iṣẹ́ láàárọ̀, kò sí ìdùnnú. Tí n bá padà dé ìrọ̀lẹ́, kò sí ìdùnnú. Sí yẹn ló yẹ kó máa bọ̀ wá sí Àbújá. Ó ti tó odidi oṣù kan sìn tọ́mọ ẹ ti ń béèrè pé gbà òní dádì máa wá. Ọ̀rọ̀ ẹ kúkú yé mi. But you know, mo ti ṣàlàyé fún ẹ. Ó dẹ̀ yé dáadáa. Mi ò kàn lè fòun nìkan sínú ilé náà. Kó má lọ padà sí mi lọ́rùn lọ́jọ́ kan. It's alright. Ọlọ́run á kú gbàdúrà àtàwọn náà. Àmín. Ó ṣèdí ẹ. Ṣé mo lè set table nsìn àbí ẹ máa relax náà? Bóyá kí n kọ́kọ́ lọ jẹ̀wọ́ náà. Tí má dẹ̀ ṣe tán, kí n padà wá jẹun. At least, màá tún fi yẹn tọ̀ bẹ̀. Ọmọ mi náà lè mọ̀ pé dáàdì òun ti wà around. Ìyẹn Àtinúkẹ́. Ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Àdùnní, má worry. Ara ẹ máa yá. Màá sáré. Gbogbo ọ̀nà ni màá gbà. Ara ẹ máa yá. O ò ní bá wọn kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. O ò sì ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Mo mọ̀ pé o ní nǹkan tó pọ̀ láti sọ fún dádì. But má worry. Tó bá tásìkò, tára ẹ bá yá, gbogbo ẹni wàá sọ fún mi. Jọ̀ọ́ ọmọ mi, ṣara gírí ṣùgbọ́n. Ibo ló ti lọ, ọmọ mi. Adùnní o, ọkàn wa gbọ́gbọ́ wọ́. Oṣù kan, oṣù méjì tí kò jáde, àwọn àgbàlagbà sọ pé oríire ti yá. Èjìdé. Madam. Mo ti bímọ rí. Irọ́ ni o. Ọmọ náà wá ń kọ́. Mi ò mọ ibi tó wà. Mo dẹ̀ nígbàgbọ́ pé títorí ẹ̀ ni kò tíì jẹ́ ń lóyún. Kí ló dé, kí ló ṣẹlẹ̀, madam? Níbi ọdún 12 sẹ́yìn, èmi àtọkọ mi pàdé ara wa online. And nígbà yẹn, ó ń ṣe masters ẹ̀ lọ́wọ́ ní US. But èmi ṣì wà ní university ńgbà yẹn. Èmi àti Wahab nífẹ̀ẹ́ ara wa gan gbà yẹn pẹ̀lú bá ṣe jìnnà síra wa. So after bí ọdún 3, mo lọ sí kámpù fún youth service. Ìgbà yẹn ni mo pàdé bọ̀bọ́ kan. Bọ̀bọ́ yẹn nice gan. Ó máa ń tọ́jú mi, ó máa ń fún mi látẹ̀ńṣọ̀n. Then I got carried away. Bọ̀bọ́ yẹn bá mi láṣepọ̀, but mo ṣì nífẹ̀ẹ́ Wahab. And nígbà yẹn, mo ti ní mi ò lè fẹ́ ọkùnrin tí ò bá lówó lọ́wọ́. Then lẹ́yìn oṣù 2 tèmi àti bọ̀bọ́ yẹn bára wa sùn, mo discover pé mo ti lóyún. Ìyá. Ìgbà tí mo sọ fún bọ̀bọ́ yẹn pé mo ti lóyún, bọ̀bọ́ yẹn dínà yẹn. Ọkùnrin. Èjìdé, kò sí oògùn tó fi ń ṣẹ́yún tí mi ò lò. But oyún yìí kò wálẹ̀ o. Bẹ́ẹ̀ ni, àwọn oyún kan máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo sun ẹkún like gbogbo ẹ̀ ti sú mi, kò tiẹ̀ yé mi mọ́. Torí mi ò fẹ́ kí Wahab mọ nǹkan kan. Adẹ̀jọ́ máa ń ṣe video call every day. But torí mi ò fẹ́ kó mọ̀, mo go offline. Mo kàn ṣáà wá rán ńlá kan pa fúngbà yẹn ni kó ṣáà lè gbà mí gbọ́. Títí tí mo fi bímọ obìnrin. Ó máa ṣe o. Kí ló wá ṣẹlẹ̀ sọ́mọ náà? Lẹ́yìn oṣù 3 tí mo bímọ ni Wahab bá pè, ó lóun ń bọ̀ Nàìjíríà. Ó lóun bọ̀ afẹ́ mi ní Ṣùlọ́kà. But torí mi ò fẹ́ lose Èjìdé, níṣe ni mo gbé ọmọ mi lọ sínú igbó tí mo lọ gbé síbẹ̀. Bó wá ní nísìn, ìgbó ní ń bọ̀. Wọ́n ti wà lójú ọ̀nà dádì. Wọ́n ní pẹ́ dọ́dọ̀ yín. Àtọ̀, ọ̀dà báhùn. Ọ̀dà báhùn. Ń bọ̀ bá dé àyín, yín máa pè ọ́. Má ronú o. Sọgbọ́. Má ronú. Yóò níyànjú. Lágbára Elédùmarè. Gbogbo ẹ̀ pátá yóò níyànjú. Okay sir. Kò sí wàhálà sọ dáwọ̀ sir. Elédùmarè. Tí dádì bá lè bá wa wá ọ̀nà àbáyọ mi, inú mi á máa dùn gan o.
ní Sunday jẹ́ kí n wá pèsè yìí bí ó ti máa rówó dé ìyá mi. And ìyàwó Àbáyọ̀mí ń bẹ lọ́nà ní tí ń bọ̀. Mo wá fẹ́ fi ẹsẹ̀ kan mo fẹ́ fi dọ́dọ̀ bàbá Ìfálérè. Ó ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ Ìfálérè kí Rọ́mọkẹ́ ó tó dé. Ó dáa, ẹ sáà mọ̀ pé o. Kò sí yọnu, èmi náà ó dé kán tó wọlé. ìyàwó ọ̀gá mi ni wọ́n, mo mú wọn wá kán wá rí yín fọ́rọ̀ tó wà important ní sà. Alright, kò sí wàhálà ń pa yẹn. Àti mùsùlùmí àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n bá ti nígbàgbọ́ wípé Ọlọ́run kan náà là ń sìn, ẹ pè wọ́n wá, ẹ jẹ́ kán wọlé. ok pásítọ̀, ẹ ṣé gan ni sà. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Àlàáfíà fún yín. Ẹ jókòó. Ẹ ṣé gan sà. Àlàáfíà fún yín o. Àmín sà. Ẹ káàbọ̀. Àánú Ọlọ́run kò ní fi ẹ̀yin àti ìdílé yín sílẹ̀. Àmín sà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ayérayé Ọlọ́run ìyanu, a dúpẹ́ fún oore ọ̀fẹ́, a dúpẹ́ lórí ayé arábìnrin yìí, a dúpẹ́ wípé ẹ mú wọn kúrò níbi tí wọ́n ti ń bọ̀, wọ́n sì wọ ẹnu ilé yín wá ní ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run, ẹ gba ọpẹ́ wa. Amen. Ayérayé Ọlọ́run ìyanu, bàbá ẹ ṣé, Ọlọ́run mi ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín o, Olúwa ẹ ṣé. Hallelujah. Ẹ jọ̀ọ́ arábìnrin, kí ni orúkọ yín? Ìdáyà sà. Ọkọ yín ńkọ́? Ó lọ sí Àbújá fún business meeting. Ọmọ yín náà ńkọ́? Nǹkan tó gbé mi wá nìyẹn pásítọ̀. Mi ò tíì lọ́mọ kankan. Láti bí ọdún 9 tí mo ti lọ́kọ, kò sí nǹkan tá a ti ṣe. Títí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, a ti gbọ́ nǹkan kan. Ìdí nìyẹn tí mo fi wá rí yín sà, bí ẹ lè ràn mí lọ́wọ́. Èmi náà fẹ́ fọwọ́ mi gbọ́mọ mi jó. Arábìnrin Ìdáyà, ǹjẹ́ ẹ ní ìgbàgbọ́ nínú ìránṣẹ́ Olúwa? Yes sir. Ó dáa. Ní àkọ́kọ́, Ọlọ́run fi ń yé mi wípé òun ti fi ọmọ alálùbáríkà, ọmọ ológo, ọmọ alágbára, òun ti fi ta yín lọ́rẹ. Gẹ́gẹ́ bí ohun tí Olúwa fi hàn mí nígbà tí à ń gbàdúrà. Bẹ́ẹ̀ ni, Olúwa mú mi rí pé a ti fún yín ní ọmọ alágbára kan. Ọmọ obìnrin sì ni. Ṣùgbọ́n bóyá ẹ fi ọmọ náà síbì kan, ọmọ náà ò gbé pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ni sà. Ẹ jáná sà. Mo ti bímọ kan rí sà, bí ọdún 9 sẹ́yìn, nígbà tí mo wà ní NYSC camp. But torí mi ò fẹ́ pàdánù ọkọ tó fẹ́ mi sílé ńsìn, níṣe ni mo lọ gbé ọmọ yẹn sínú igbó. And látìgbà tí mo ti fẹ́ ọkọ mi, àtìgbà yẹn ni mo ti ń wóyún. Jesus Christ. Madam, why? Kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀? Kí ni ò bá ṣẹlẹ̀? Tẹ́ fi ọwọ́ ara yín gbé ẹ̀bùn pàtàkì tí Ọlọ́run bùn yín, tẹ́ fi gbé jùnù sígbó. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ iye ìdílé tán fi ojoojúmọ́ sun ẹkún, tán fi ojoojúmọ́ bí Ọlọ́run wípé kí àwọn ó tiẹ̀ bí ọmọ ẹyọ kan ṣoṣo? Ọlọ́run sì wò yín sùsùn, ó fi ọmọ yìí ó fi ta yín lọ́rẹ lọ́fẹ̀ẹ́ láì gba nǹkan kan lọ́wọ́ yín. Nígbà yẹn, olówó ló wù mí láti fẹ́. Mi ò mọ̀ pé ibi tí gbogbo ẹ máa padà já sí lélẹ̀. Ǹjẹ́ ẹ tiẹ̀ gbìyànjú láti wá ọmọ náà? Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀, ní sáìdì Fìdítì. Ibẹ̀ ni mo ti serve. And ẹsẹ̀kẹsẹ̀ tí mo ti gbọ́mọ yẹn sínú igbó. Ọjọ́ yẹn náà ni mo gbé kó wá, tí mo wá bá ọkọ àfẹ́sọ́nà mi ká bá lè prepare wedding wa. Ó mà ṣe o. Ohun tí aláìmọ̀kan fi ń ṣe ara ẹ̀ ló pọ̀ jù. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ wípé tí ẹ ò bá tiẹ̀ fẹ́ olówó gan-an lọ́kọ, ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ wípé Ọlọ́run ti fún yín ní ẹ̀bùn tí ó padà sọ yín di ọlọ́lá àti ọlọ́rọ̀ lọ́jọ́ ọ̀la? Tó bá jẹ́ wípé ẹ̀yin àti ọmọ yìí jọ gbé fún odidi ọdún 3 ni, títí di ìgbà tí ọmọ ìyá fi mọ owó pè, ohun tó bá fi mú ọmọ yìí pe owó létí yín tẹ́ ẹ sì gbọ́ pé ó pe owó, láti ọjọ́ náà gbogbo tẹ́ bá ń dáwọ́lé nínú ayé yìí á dẹ̀ máa yọrí sí rere. Ṣé ẹ tún wá rí ẹlẹ́ẹ̀kejì? Nítorí pé ọmọ yìí ò bá yín gbé
ọmọ yìí jìnnà sí yín, ohun tó fa okùnfà bí ẹ ò ṣe lóyún títí dòní nìyẹn. Mo dáràn. So pásítọ̀, kí ni mo wá ṣe báyìí? Ọlọ́run ti fi òtítọ́ hàn, Ọlọ́run ti fi solution ó ti fi hàn wá. Ẹ gbìyànjú arábìnrin, ẹ gbìyànjú láti wá ọmọ náà, kẹ́ ẹ wá láwàárí, kí ẹ sì mú ọmọ náà sọ́dọ̀, kẹ́ ẹ jọ máa gbé papọ̀ títí ọmọ náà ó fi lọ sí ilé ọkọ. Tẹ́ ẹ bá ti lè ṣe yìí, èyí tó kù kéré. Àbí àwa ti gbọ́ bíbí mo bímọ mi, ìdílé mi wọn ń ságàn, ìdílé ìyàwó mi náà wọn ń ságàn, ó ṣàbímọ fún mi. Kí ló wá dé tó jẹ́ pé lásìkò tiẹ̀ ẹ̀ wá ní bímọ. Nígbà tí òòrùn bá là ń ṣókùnkò, adùn ni ó, ibo ló ti lọ ọmọ mi.